ìdí ẹyọ kan ṣoṣo péré mo fẹ́ ṣe fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ìdí náà sì ni pé mo fẹ́ fi hàn yín pé being Yorùbá is enough, wípé ẹ jẹ́ ẹ̀yà Yorùbá nìkan ó ti tó. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ wo bí kọ̀ǹpútà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ ṣe rí bó ṣe rí. Ẹ jẹ́ ká tún wá wo bí kámẹ́rà alákọ̀ọ́kọ́ bó ṣe rí. Ṣé ti rí wáyé? Ẹ jẹ́ ká wo bí ọkọ̀ ojú omi alákọ̀ọ́kọ́ náà ṣe rí. Ẹ tún jẹ́ ká wo bí ọkọ̀ ojú omi ṣe rí nìsín. Ṣé tún wá rí pé gbogbo àwọn nǹkan tí wọ́n kọ́ ṣe ṣé tún wá rí pé kò kójú òṣùwọ̀n. Gbogbo àwọn nǹkan tí mo rí rè tó wá jẹ́ kí n bira mi pé ṣé Yorùbá ò tiẹ̀ wá ṣe nǹkan kan rí rárá ni. Ìdí rèé tí mo fi kọjá lọ sí museum méjì ní ìlú Ìbàdàn ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Mo lọ sí museum alákọ̀ọ́kọ́ ní Oòduà Museum and Hall of Fame ní 24th floor ní Cocoa House ní ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ sì ni mo lọ sí museum ẹlẹ́ẹ̀kejì, the National Museum of Unity, ó ní museum ẹlẹ́ẹ̀kejì tí mo lọ tó wà níbi Alẹ́ṣinlọ́yẹ́ ní ìlú Ìbàdàn. Mo rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ ọgbọ́n àtinúdá àti Yorùbá ní AI tí wọ́n. Báyìí ẹ wá jẹ́ kí n fi hàn yín àwọn nǹkan tí mo ṣàwárí nínú àwọn museum yìí tẹ́ pé Yorùbá ti ń ṣe kó tó di pé wọ́n fojú gan ni àwọn ìran òyìnbó. Ẹ káàbọ̀ padà, orúkọ tèmi ni Bùnmi Adétọ̀nà. Tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ Yorùbá pọ́nbélé ni wá máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìpè ní Àbínibí. Ǹjẹ́ tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ jọ̀wọ́ ẹ dákun mo bẹ̀ yín lọ́pọ̀lọpọ̀, ẹ kọ́kọ́ bá mi like fídíò yìí, kẹ́ wá subscribe, kẹ́ wá share fọ́nrán yìí tó bá yẹ pé ẹ gbádùn ẹ ṣé púpọ̀. Mo kàn wà ní inú studio wa níbí báyìí náà ni. Mo wá wò pé ṣé Yorùbá ò tiẹ̀ ṣe nǹkan kan rárá rí ni. Báyìí ni mo ṣe gbéra tí mo lọ sí àwọn museum tí mo dárúkọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí láti lọ wo àwọn nǹkan tó ṣeé ṣe tó jẹ́ pé Yorùbá ti ṣe rí. Níbẹ̀ ni mo wá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ojú tá a fi gan ni àwọn òyìnbó aláwọ̀ funfun, òun ló dí wa lọ́nà progress, ìlọsíwájú wa lórí àwọn nǹkan tá a ti ṣe rí. Torí àwọn nǹkan tá a ti ṣe rí pọ̀ gan, ṣùgbọ́n mi lè dárúkọ gbogbo ẹ̀ tán. Màá kàn mú tíntínní, màá kàn rọra máa yànnàná nínú fọ́nrán eléyìí. A máa yànnàná ẹ̀ lóòrèkóòrè torí mi lè sọ́tàn nínú fọ́nrán ẹyọ kan péré. Ọ̀kan lára àwọn nǹkan tó jẹ́ ohun ìyàlẹ́nu tí mo rí lọ́nú ẹyọ kan nínú àwọn museum yìí, òun náà ni nǹkan tí a ń pè ní Manila. Èdè Pọ́tugí òun ni Manila yìí, ṣùgbọ́n kí ni wọ́n ń pè ní Manila gangan? Tẹ́ bá wo àwọn eré Yorùbá àti àwọn ìtàn Yorùbá tí gbogbo ènìyàn máa ń sọ dáadáa, ẹ máa rí pé owó ẹyọ kan ṣoṣo náà máa ń sọ pé ìran Yorùbá ti ná rí. Òun náà sì ni owó ẹyọ. Ṣùgbọ́n mo fẹ́ fi àkókò ìsọfún pé rárá, kò ń ṣe owó ẹyọ nìkan. Kódà ní West Africa wọ́n ní owó kan tí wọ́n ná tó jẹ́ pé tí Yorùbá bá fẹ́ bá Calabar ṣe ìdúnàdúrà, ó ní owó kan tó máa ń ná. Owó náà ni mo pè ní Manila yìí. Àwòrán owó náà ni ẹ wò ní orí móhùnmáwòrán yìí. Tó máa ń fi kọ́pà nílé tí Yorùbá rẹ̀ jẹ́ bàbà, òun náà ni wọ́n fi ṣe owó yìí. Owó yìí náà máa ń ná láàrin àwọn, kódà àwọn tí ọwọ́ wọn bá jí sájé, ọwọ́ wọn lẹ ti máa rí kọ́pà. And ìgbà tí wọ́n dẹ́kun láti máa ná kọ́pà gan, Yorùbá sì fi ń ṣe ẹ̀ṣọ́. Mo rí ọ̀pọ̀lọpọ̀ owó yìí nínú àwọn ìkan lára àwọn museum tí mo lọ ní kòpẹ́kòpẹ́ yìí. Ó jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí a ti bẹ̀rẹ̀ nílẹ̀ adúláwọ̀ kó tó di pé àwọn òyìnbó amúnisìn dé. Ṣùgbọ́n nígbà táwọn òyìnbó amúnisìn dé tán rí pé ọ̀nà kan tún nìyẹn táwọn lè máa fi bá wa ṣe ìdúnàdúrà láì ṣe pàṣípààrọ̀, wọ́n wá padà sí ìlú wọn, wọ́n lọ ṣe kọ́pà yìí lọ́pọ̀lọpọ̀. Ó wà lára àwọn nǹkan tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó wá ní ìgbà náà láti fi gba eyín irin, láti fi gba ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan tí wọ́n bá wa ṣe ìdúnàdúrà ní ìgbà náà. Ṣé wá rí nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ yẹn, eléyìí gangan ló wọ̀ mí lójú jù nínú gbogbo àwọn nǹkan tí mo ṣàwárí nínú ibẹ̀ yẹn. Ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo dẹ̀ fẹ́ sọ, òun náà ni ṣìgìdì. Ṣé ti rí? Mo mọ bóyá sound létí yín bí mo ti ṣe dárúkọ ṣìgìdì yẹn. Nǹkan tí ó ṣeé ṣe kó wá sí yín ní ọkàn, ó ní Ògùn. Ṣùgbọ́n mi ò fẹ́ kí a rí àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí gẹ́gẹ́ bí Ògùn.
màá sì máa sọ ìdí ẹ̀ sí níwájú sí nínú fídíò yìí, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ pé ṣìgìdì òun náà ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ó wọ̀ mí lójú. Fún àǹfààní ẹni tí ò bá ti gbọ́ ṣìgìdì rí, ṣìgìdì dàbí ère ni tí wọ́n fi amọ̀ mọ́, wọ́n máa fi igi wọ́n máa fi gbẹ́ ṣìgìdì, bẹ́ẹ̀ ni wọ́n sì máa ń fi irin mọ ṣìgìdì. Iṣẹ́ méjì ni wọ́n máa ń fi ṣìgìdì ṣe. Àwọn kan máa ń lo ṣìgìdì ní ọ̀nà tó tọ́, bẹ́ẹ̀ sì ni àwọn kan máa ń lo ṣìgìdì lọ́nà tí ó tọ́. Ẹ jẹ́ kí n ṣàlàyé méjèèjì fún yín. Kí ni wọ́n ń pè ní ṣìgìdì? Wọ́n lè fi ṣìgìdì wé AI ní ayé òde òní. Ṣé mọ̀ pé iṣẹ́ tó bá wù yín lẹ lè rán AI? Bẹ́ẹ̀ náà ni ṣìgìdì tí àwọn baba ńlá baba wa ti gbé kalẹ̀. Ẹ lè mú ṣìgìdì kẹ́ sọ fún ṣìgìdì pé oko yín tó jẹ́ éka 10 yẹn kí ṣìgìdì lọ ṣán. Ṣìgìdì máa lọ ṣán oko náà, yóò gbìn nǹkan tẹ́ bá fẹ́ síbẹ̀. Ẹyọkan nìyẹn lára àwọn nǹkan tó tóbi 100 tí ṣìgìdì lè ṣe. Kódà àwọn kan tún máa mú ṣìgìdì, wọ́n á tún mú ṣìgìdì lọ ojú ogun, tẹ́ pé ẹ máa rò pé èèyàn lẹ ń bájà ni, ṣùgbọ́n ṣìgìdì lẹ ń bájà. Ara àwọn bí wọ́n ti ṣe ń lo ṣìgìdì ni mo ń sọ fún yín. Ṣé wá rí ṣìgìdì, bóyá èèyàn méjì tó wá bẹ̀rẹ̀ sí ní jà, wọ́n ní gbọ́n mi sí omi ò tó, bóyá ilẹ̀ bàbá mi ló débí, ilẹ̀ bàbá ti ẹ̀kọ́, ilẹ̀ bàbá tèmi ní, ilẹ̀ kíní kan ni, wọ́n wá kó wọn wá sí ìdí ṣìgìdì. Àwọn méjèèjì wá búra ní ìdí ṣìgìdì torí pé ṣìgìdì bí AI náà ni ó mọ òótọ́. Nǹkan tí wọ́n bá sọ pé yóò ṣe yẹn yóò ṣẹlẹ̀. Ṣìgìdì ò lẹ́mọ̀ṣọ́n, kò sì ní sympathy gẹ́gẹ́ bí AI náà ni nísìn. Ṣùgbọ́n kí wá ṣe gbogbo èèyàn ló láǹfààní sí ṣìgìdì. Àwọn olówá ṣe é ṣe kẹ́ bá ṣìgìdì lọ́dọ̀ wọn. Àwọn náà ni àwọn babaláwo, àwọn ọdẹ àti àwọn jagunjagun ilẹ̀ Yorùbá. Ó ṣe é ṣe kẹ́ bá ṣìgìdì lọ́dọ̀ wọn. Ṣé wá rí ẹlẹ́kẹta tí mo fẹ́ sọ? Mi ò lè dárúkọ ẹ̀ torí ó le gidi gan. Kò ń ṣe nǹkan tí gbogbo èèyàn máa ń fẹ́ dárúkọ. Òun náà ni ẹ̀ ń wò lójú máwòrán yín yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ dárúkọ rẹ̀ ní Gẹ̀ẹ́sì. Òun náà ni smallpox. Nígbà tí àwọn òyìnbó amúnisìn dé, àrùn kan gbòógì tí wọ́n gbé wá, òun náà ni smallpox. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo dẹ̀ rí nínú museum mi, òun ni ó máa ń ṣe ìwòsàn fún ẹni tó bá ní àìsàn yẹn ní ilé tí àwọn baba ńlá baba wa ti ń lò ní ibi báyẹn kó tó di pé àwọn òyìnbó amúnisìn dé. Mo fẹ́ rọ gbogbo wa ní kí gbogbo wa lọ kà nípa àìsàn yìí. Ọ̀dọ̀ àwọn òyìnbó ló pọ̀ sí jù, ní ilé tó pa mílíọ̀nù tó pọ̀ láàrin àwọn òyìnbó kó tó di pé wọ́n dọ́dọ̀ wa. So ara àwọn nǹkan tí àwọn baba ńlá baba wa ti gbé kalẹ̀, òun náà ni eléyìí. Nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí nínú àwọn museum yìí, òun ni aṣọ tí a mọ̀ sí kíríjìpá. Kíríjìpá dàbí aṣọ ojoojúmọ́ fún àwọn àgbẹ̀. Aṣọ yìí dàbí armless láyé òde òní ni, òun làwọn àgbẹ̀ lọ́kùnrin máa ń wọ̀ láti fi ṣiṣẹ́ oko. Eléyìí ò kì í ṣe invention basically, ṣùgbọ́n ara àwọn nǹkan tí mo rí òun náà ni eléyìí láti sọ fún wa wípé àwọn baba ńlá baba wa létò tí wọ́n ti tò sílẹ̀ tí wọ́n sì fi ń ṣe ojoojúmọ́ wọn kó tó di pé àwọn òyìnbó amúnisìn dé. Nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tí mo ṣàwárí nínú ibẹ̀ yẹn, òun náà ni nǹkan tí mo pè ní ayẹta. Ṣé mọ̀ pé òyìnbó náà padà ṣe ayẹta nígbà tó yá, wọ́n pè ní bulletproof. Ẹ jẹ́ kí n kàn fi yẹn síbẹ̀ yẹn. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé àwọn baba ńlá baba wa ti ń ṣe ayẹta kóyìnbó amúnisìn tó dé. Eléyìí tó wá kẹ́yìn tí mo fẹ́ sọ, òun náà ni alágbẹ̀dẹ. Alágbẹ̀dẹ ó jẹ́ nǹkan tí àwọn baba ńlá baba wa ṣàwárí fúnra wọn bí wọ́n ti ṣe ń fi irin ṣe ọkọ́, àdá, ìbọn àti gbogbo ohun èlò tí irin lè ṣe ní ìgbà náà. Kóyìnbó tó dé rárá, òun ni àwọn baba ńlá baba wa ti ń ṣe irin. Irin yẹn ṣe nǹkan táwọn òyìnbó kó wá. Àwọn baba ńlá baba wa ti mọ bí wọ́n ti ṣe lè ṣe iná tí àwọn alágbẹ̀dẹ ń lò láti fi ṣe irin. Ní ilé tó sì máa fi ń ṣe oríṣiríṣi nǹkan títí dé orí nǹkan ogun. Ibi nǹkan ogun yẹn ni mo wá dé báyìí. Wọ́n fẹ́ fi yé wa pé mo rí oríṣiríṣi sinimá ní kòpẹ́kòpẹ́ tí àwọn tí wọ́n pè ní ọmọ ogun ilẹ̀ Yorùbá tí wọ́n wọ lẹ́dà. Ẹ jẹ́ ká wo nǹkan tí àwọn ọmọ ogun
ilẹ̀ Yorùbá tí mo ti rí ní gbogbo museum tí mo ti lọ bí wọ́n ti ṣe máa ń múra báyìí ni wọ́n ti ṣe máa ń múra ní ilé tí mo rọ àwọn tó ń ṣe eré orí ìtàgé wa wípé ẹ jẹ́ ká máa portray bí nǹkan bá ṣe rí ká máa portray so that a ní sọ oríṣiríṣi nǹkan nù. Mo wá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ti máa pòṣe látàárọ̀ pé ṣé invention wà ní gbogbo eléyìí tí mo sọ yìí pé ṣé ṣìgìdì báwo ni ṣìgìdì ṣe jẹ́ invention, that's not technology, that's juju, I mean that's evil. Yes, nǹkan tẹ́ ń rò yẹn gangan ó ní àwọn òyìnbó dé tán wá sọ fún wa ní ìgbà tí wọ́n dé. Torí tí ẹ bá wo bí wọ́n ti ṣe ọkọ̀ alákọ̀ọ́kọ́ ẹ máa rí pé wọn ò perfect. Ẹ wo bí wọ́n ti ṣe tẹlifóònù alákọ̀ọ́kọ́ ẹ máa rí pé wọn ò perfect. Ṣùgbọ́n bí wọ́n ti ṣe ń ṣe é lọ bí wọ́n ti ṣe ń ṣe é lọ bí wọ́n ti ṣe ń ṣe é lọ tí ò sẹ́ni tó dá wọn lẹ́kùn ẹ̀ tí ò sẹ́ni tó pè ní evil tí ò sẹ́ni tó pè ní demon, òun ló jẹ́ kó wá di technology lóde òní. Ní eléyìí tí mo fẹ́ fi àkókò ìsọ fún yín pé ká ní wọn ọ̀dẹ́ wá pè ní evil fáwa ni ẹ̀yin náà wọlé tí mo pè ní AI yẹn kẹwàá àtìgbà táwọn baba ńlá baba wa ti ń ṣe kó tó di pé láàrin ọdún tó kọjá sísìn AI wá di gbajúgbajà. Kẹwàá wò pé àwa náà tẹ̀síwájú ẹ̀ yóò ti ẹ wo fashion wa ẹ wo bí fashion wa ṣe yí padà tó di tìgbà òde òní láì ṣe pé ó ní ọwọ́ òyìnbó nínú. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí àwọn baba ńlá baba wa ti ṣe yìí. Mo rí bí wọ́n ti ṣe kẹ́tù ẹ wo mi ò lè sọ ìròyìn táfojúbà ní nǹkan tí mo ń sọ bíbá yìí. Mo kàn sọ nǹkan 5 péré láàrin nǹkan bíi ẹgbẹ̀rún bíi 5 tí mo rí nínú àwọn museum méjèèjì. Ṣùgbọ́n mi ò fẹ́ ká fojú pé demonic things ni mi ò fẹ́ ká fi wò torí pé mo ní ìgbàgbọ́ pé ká ní àyè gbà wọ́n láti tẹ̀síwájú nínú bí wọ́n ti ṣe ń ṣe yẹn ni ìmọ̀ òde òní á ti bá gbogbo àwọn kinní náà. Fún àpẹẹrẹ káwọn òyìnbó amúnisìn tó dé nǹkan tí Yorùbá máa fi ń ṣe àlejò wọ́n á kó orógbó àti obì ní ilé tí a mọ̀ sí bitter kola àti kola nut wọ́n á kó sínú àwọn nǹkan tẹ̀ ń wò yìí wọ́n á sì fi gba àlejò lálejò. Ṣùgbọ́n ní àkókò òwò ẹrú àwọn òyìnbó yìí ráàyè sí bitter kola àti kola nut ní ilé tí a mọ̀ sí orógbó àti obì. Tí ẹ bá mọ̀ dáadáa ẹ máa mọ̀ pé méjèèjì òun ló di Coca-Cola àti Pepsi ní òde òní. Ṣé tó wá rí pé gbogbo àwọn nǹkan tí wọ́n kọ́ ṣe iṣẹ́ tó wá rí pé kò kójú òṣùwọ̀n. Bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tiwa náà bẹ́ẹ̀ náà ni ò bá ti ṣe rí ká ní pé a tẹ̀síwájú nínú ẹ̀ ni tí wọ́n sọ fún wa pé kò dáa tó. Nígbà tí òwò ẹrú lọ lọ́wọ́ òun ló yẹ kí n sọ the first one pé Manila wọ́n padà lọ sọ́hùn wọ́n padà lọ ń ṣe náà kó wá fún wa nǹkan tí wọ́n bá ń lẹ̀ ni. Ṣé wá rí nígbà tí òwò ẹrú lọ lọ́wọ́ wọ́n mú gbogbo àwọn nǹkan tá à ń lò látòrí abọ́ títí dórí kọ́ọ̀pù tó jẹ́ àwọn alámọ̀ wọ́n mú gbogbo ẹ̀ wọ́n demonize ẹ̀ fún wa wọ́n sọ fún wa pé nǹkan èṣù ni ká mọ́ lò. Wọ́n wá lọ kó àwọn nǹkan tí wọ́n wá àwọn nǹkan tí wọ́n yìí ni wọ́n wá ní káwa wá máa gbà. Ẹ wá béèrè pé kí la wá fi lọ gbà wọn kinní nǹkan tá a máa mú lọ láti lọ fi gbà wọn kinní òun náà ní ẹrú. Kódà ó dé àsìkò kan tó yẹ pé gbogbo òlu pátápátá ló fẹ́ ní nǹkan èbó ńlé gbogbo àwọn ọba aládé wa ló fẹ́ ní nǹkan èbó ńlé. Báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gba àwọn nǹkan táwa ṣe ní ilé tó pọ̀ tí mo ṣàwárí nínú museum yìí wọ́n gbà kó lọ́wọ́ wa wọ́n wá jẹ́ ká gbọ́kànlé nǹkan èbó títí tá a fi ní lose interest láti máa ṣe nǹkan àti ọgbọ́n àtinúdá láti máa ṣe fúnra wa tá a fi wá gbọ́kànlé nǹkan èbó títí tó fi mọ́ wa lára títí dayé òde òní tó fi di pé àti ẹ̀ wá ṣe nǹkan kan mọ́ rárá. Ẹ jẹ́ kí n kàn fi hàn yín díẹ̀ nínú àwọn nǹkan tí mo rí tó ṣe ìyàlẹ́nu fún mi nínú museum yìí. Ẹ wo kò ní jù báyìí lọ orúkọ tèmi ni Bùnmi Adétọ̀nà tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan Yorùbá pọ́nbélé ni wá ní apá bí a máa ń ran wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ a sì pè ní Àbínibí. Ǹjẹ́ kó tó dìgbà mi fídíò míì tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú móhùnmáwòrán yìí ẹ wò mo sì mọ̀ pé ẹ ní regret wípé ẹ wò mo fẹ́ tún fàkókò ìsọ fún yín pé bá mi subscribe then mo ní ìwé kan tí mo ṣe tó wà lórí Patreon ẹ lè scan kíní tó ń jáde lójú screen yìí
tẹ́ bá scan ẹ̀ tàbí kẹ́ wọnú description box ẹ máa rí bí tẹ́ ti lè bá mi ra ìwé náà. mo pè ní Yorùbá System Before the Ships, níbi tí mo ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Yorùbá ti ń ṣe kó tó di pé àwọn òyìnbó amúnisìn dé. Ẹ wo, ǹjẹ́ kó tó dìgbà míì ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín. Ó dàbọ̀.